Ẹ káàárọ̀ ẹ káàsán káàárọ̀ níbikíbi tí ẹ bá ti ń wo ìkànnì Mr. DELE TV. ìwọ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ rí tí o máa bá wa pàdé ní orí ìkànnì ayélujára YouTube, jọ̀wọ́ bá wa tẹ bọ́tìnì subscribe kí o follow kí o sì comment sí abẹ́ comment section wa. Sinimá tuntun aláyọ̀ ọ̀hún la mú wá fún yín tí a pè àkọlé rẹ̀ ní SALAKO ONILU. SALAKO ONILU òun ni àkọlé sinimá náà. AYO AJEWOLE òun ló ṣe, ẹ ṣáà ti mọ̀, ọmọ yín wòlíì àgbà òun ló ṣe. SALAKO ONILU sinimá eléyìí ó kọ́ni lọ́gbọ́n, ó kọ́ni lóye, ó patú rẹpẹtẹ ń bẹ̀. Wòlíì àgbà gan fúnra rẹ̀ ó patú rẹpẹtẹ ń bẹ̀. KAMO state òun gan kò gbẹ́yìn nínú tó pa ń bẹ̀. DELE ọmọ wòlíì, DELE ọmọ wòlíì, ẹ ṣáà ti mọ DELE wípé gbogbo ohun tí DELE bá ṣe gẹ́gẹ́ ni. Bí bá ṣe wá ń wo sinimá SALAKO ONILU, ẹ má gbàgbé láti subscribe sí channel wa Mr. DELE TV. Níbẹ̀ láti máa fún yín ní àwọn ọ̀tun tí wọ́n máa jáde. SALAKO ONILU yóò máa ṣe àfihàn rẹ̀ ní orí ìkànnì AJEWOLE TV. Ó yá ìtara ṣàṣà máa bá àwọ̀ ẹ̀dẹ̀ follow channel wa, kẹ́ comment, kẹ́ subscribe sí. Ẹ ṣé púpọ̀.